ká má parọ́ gbogbo yẹn náwó ó náwó kò sí nǹkan tẹ́lẹ̀ ó ná yàtì Jésù ọkọ̀ pọ̀ ó náwó. ṣé ẹ̀dẹ̀ máa jẹ́ ń sọ tèmi torí ẹ ti ń gbọ́rọ̀ ibi ẹni gbọ́ ọtí látàárọ̀ ẹ kàn ń jù síra ẹ jẹ́ ń sọ tèmi. Bísọ́lá bọ̀bọ́ yẹn èèyàn ni aléyàn níṣẹ́ náwó ni ó kàn náwó bíi ẹlẹ́dàá ni ó kàn náwó bíi pé kò mọ̀lá tó kọ́ ni èyí ó ti bọ́wọ́ lé èèyàn ni aléyàn níṣẹ́ kò sí nǹkan tó fẹ́ sọ fún mi èèyàn ni kò sí nǹkan èèyàn ni bọ̀bọ́ yẹn ṣe ó kàn náwó ni mi ò rò pé mo lè réyàn tó dàbí ẹ̀ rárá mi ò rò pé mo lè réyàn tó lè náwó bíi tiẹ̀ mi ò rò pé mo lè réyàn tó lè fi gagbága bíi tiẹ̀ ábí ọ̀rẹ́ wa irọ́ ni o tọrọ rí gbà lọ́wọ́ ẹlẹ́ni òun lọ́ ṣe kà ẹ́ kó èèyàn torí wọ́n rí jẹ lọ́wọ́ ẹlẹ́ni lọ́ ṣe ní kò sí èèyàn tó lè rọpò ẹ̀ jẹ́ kó dọ̀là kó di èèyàn tó ń lágó kó wá wo bọ́ ṣe máa gúnmú sí ẹ lẹ́yìn má gbàgbé òwe Yorùbá tó sọ pé ẹni tó bá kọ́kọ́ fòṣì tààyàn irú wọn ní kọ́kọ́ fi bú ni torí òun fún wọn lẹ́ni ló ṣe dàbí èèyàn pàtàkì lọ́dọ̀ wọn wo àbọ̀rẹ̀ lásán fọmọlúàbí tó bá dénú ẹjọ́ dòdìndín Afọláṣadé lèmi jẹ́ èmi lọ́mọ wọn lẹ́gbàá lákẹ́ èmi lọ́mọ ìgbàmọ́lé ṣàbí àgbòǹgbà kàlẹ́ èmi lọ́mọ eré jogún ọlá ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn èmi lọ́mọ ará akémàjò májò jí lọ́fà ájò gbẹrú májò gbẹ̀kọ̀ nítorí pé ẹrú ní í sí ní ẹ̀kọ́ kì í sí nìyàn.